ló bá tán. Àjọ INEC sọ pé Labour Party kò lè kópa nínú ìdìbò nípínlẹ̀ Edo. Àjọ elétò ìdìbò ilé wa INEC sọ pé kò sí èyíkéyìí lára àwọn olùdíje ẹgbẹ́ òṣèlú Labour tí yóò kópa nínú àwọn ìdìbò tí yóò wáyé nípínlẹ̀ Edo lọ́sẹ̀ tó ń bọ̀. Gẹ́gẹ́ bí àjọ náà ṣe ṣàlàyé, àwọn olùdíje látinú ẹgbẹ́ òṣèlú mẹ́sàn-án ni yóò kópa nínú àwọn ìdìbò tí yóò wáyé ní ẹkùn ìdìbò àárín gbùngbùn ìpínlẹ̀ Edo àti ní Ovia Federal Constituency ọ̀hún. Ìdìbò tuntun yìí kò sẹ́yìn bí Sẹ́nitọ̀ Monday Okpebholo ṣe kúrò ní ipò sẹ́nitọ̀ tó di gómìnà ìpínlẹ̀ náà tí Honorable Dennis Idahosa sì di igbákejì rẹ̀. Kọmíṣánná fún àjọ elétò ìdìbò ìpínlẹ̀ náà, Ọ̀jọ̀gbọ́n Ọ̀nùgbàn Ọ̀nùà ṣàlàyé fún àwọn oníròyìn pé ẹgbẹ́ òṣèlú Labour kò kọ̀wé sí àjọ náà láti fi èròǹgbà hàn láti kópa nínú ìdìbò ọ̀hún. Bẹ́ẹ̀ ni àjọ INEC kò ṣàmójútó ètò ìdìbò primary wọn. Ẹ ó rántí pé ẹgbẹ́ òṣèlú Labour nípínlẹ̀ náà ti kọ́kọ́ kéde pé Paul Okoje ní olùdíje táwọn fà kalẹ̀ láti dupò aṣòfin tí yóò lọ sójú àwọn èèyàn àárín gbùngbùn Edo nílẹ̀ẹ́gbìmọ̀ aṣòfin àgbà ilé wa. Ṣùgbọ́n Ọ̀nùà sọ pé àjọ náà kò mọ olùdíje kankan látinú ẹgbẹ́ òṣèlú Labour, bẹ́ẹ̀ ni wọn kò sí lára àwọn olùdíje ẹgbẹ́ òṣèlú mẹ́sàn-án tí àwọn múra sílẹ̀ dè fún ìdìbò náà. Lára àwọn ẹgbẹ́ òṣèlú tí yóò kópa nínú ìdìbò ọ̀hún ni Action Alliance, African Democratic Party, All Progressives Congress, New Nigerian People's Party, People's Democratic Party àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.